ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàmúsíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàmú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó tó ṣe ń lọ. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ewu máa wò ewu máa ẹ sáré o ewu máa wò ẹ lọ. Ó dàbí pé mi ò rí nǹkan kan mọ́ báyìí o. Ẹ rí nǹkan kan mọ́ náà. Long kí ló ń lé ẹ gangan? Nǹkan tó ń lé wọn náà ló ń lé mi náà. Kí ló ń lé wọn? Mi ò mọ̀. Ẹ gbọ́ kí ló ń lé yín? Nǹkan tó ń lé arábìnrin yẹn ló ń lé wọn. Kí ló ń lé arábìnrin yẹn? Wẹ̀rẹ̀ níyìn ni. Orí yìí bàjẹ́ yìí. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ṣí ẹ̀rẹ̀ yìí. Ìwọ náà mọ nǹkan tó ń lé wọn ò sáré. Àwọn láwọn mọ nǹkan tó ń lé arábìnrin yẹn. Ẹ̀yin náà sáré wẹ̀rẹ̀ níyìn ni. Inú mo ìgbà tó ń parí pé ewu ń bọ̀ mo yẹn sáré. Kí ló wá mẹ́mi sáré? Ewu ni. Ewu ọ̀dà. Ṣé ẹni pé wèrè ní? Ṣé téèyàn kan bá wá dé bíìsì tó mọ̀ pé mo smart? Tó mọ̀ pé ọba community ni mí kó wá bá mi nírú kọ̀rọ̀ kọ́ ní kí ni mo ṣe bí kí nítorí pé ẹ̀ sáré ni mo ṣe sáré ṣọ́ọ̀dì níbi kó níbi ti dàrú. Òbí kan tí ò sá la ṣe ní kí n sáré rí. So à ń sáré láì mọ tó ń lé wa. Ìtọ́ bá bí ìyá ẹ̀dá nínú yín kó tẹ̀lé. Mílíọ̀nù ní kẹ́ sáré lọ́jọ́ mi. Kẹ́ni bọ́dì bá tẹ̀lé mi o kẹ́ni bọ́dì kó bá tẹ̀lé mi ẹgbàánú gbọ́ bá kẹ́sì délé yìí o. Bọ́sà bọ́sà jẹ́ kí n tẹ̀lé bọ́sà. Jésù 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 Jésù. Mo ń sá eré ẹ̀rù ń ba àwọn kan wọn ò mọ̀ wípé eré ìje ni mò ń sá eré ìje láti wọnú ògo lọ láti wọnú ọlá lọ ọ̀pọ̀lọpọ̀ ló ń sá eré wọ́n ń sá eré ìje yìí ṣùgbọ́n ọba ṣùgbọ́n mo gbàdúrà nínú ọdún yìí nínú oṣù yìí ẹlòmí àṣà eré ìje ó máa ṣe eré ìje tó máa sá tó ní fi ṣe lọ́sàn. Kí ló bá yìí jà fún mi pé nǹkan ṣe yìí? Ẹ farabalẹ̀ o mo máa ń respect àwọn ìránṣẹ́ Ọlọ́run kẹ́ ẹ farabalẹ̀ gan ni o. Ṣé arábìnrin ṣẹlẹ̀ tẹ́yìn sọ pé ẹ pàdé rè tó ń sá eré? Bẹ́ẹ̀ni ẹ̀bùn àǹtí kí ló mú yín sáré gan-an? Mo sáré kò sí kí ló ń lé yín náà sọ o kí ló ń lé yín dẹ̀ fi sáré? Kò sí ohun tó ń lé mi o kò sí nǹkan kan tó ń lé mi mo ń jí ìrere iṣẹ́ Olúwa ni mo ń ṣe ìwàásù fún àwọn ènìyàn nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti sáré ní ọdún tó kọjá tí wọn ò bá ọ̀pọ̀ ló tún ti sáré lọ́dún yìí tí wọn ò bá bákan náà mo wá ń pèpè ẹ̀yìn fún ọdún tó ń bọ̀ kẹ́ bá lè bá kẹ́ bá máa ṣe lọ́sàn kẹ́ bá máa sá eré ìje yìí lọ́sàn kẹ́ bá lè ṣe eré nínú Olúwa kẹ́ bá lè rọ́wọ́ ìtọ́ka sí kẹ́ bá máa ṣe lọ́sàn Bíbélì ní ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe kẹ́ ẹ bá lè sá eré yìí kí ẹ lè sá kìtìkìtì kàtàkàtà kẹ́ ẹ bá lè gbàgbára. Agbára ńlá àyàmà tanga ẹ wo bí ẹ sọ pé ó ti lọ ìyàtọ̀ ẹ máa jẹ́ sìn olúfẹ́ lọ yẹn ẹ̀yìn sá eré nínú community ẹ sọ pé ẹ fi ń jí ìrere ni ẹ ṣe gba chọ́ọ̀chì yìí lọ ẹ ṣe sọ fún àwọn ọmọ ọ̀dọ́ yín wípé kí wọ́n jáde kí wọ́n máa yí chọ́ọ̀chì po kí wọ́n máa sáré káàkiri irú ẹ̀mí tí màá lẹ́gẹ̀rì irú àbámọ̀ mi ìtọ̀ máa lẹ́gẹ̀rì irú ládùúgbò tó jẹ́ kébì òkè ń gbọ́ páì irú ẹ̀mí yẹn kọ́ bí wọ́n ṣe sáré bọ̀ mọ́ ṣubúrú lẹ́ni náà tí bá ti gba bẹ́ẹ̀ lọ́kọ́ ẹ̀ ń jí ìrere iṣẹ́ Olúwa ní ẹ̀kí èèyàn kú àbí bẹ́ẹ̀ kọ́ ṣé mo kébì ò rí bẹ́ẹ̀ ṣe sáré tó mi mọ bẹ́ẹ̀ ṣe ẹ̀yin ìmẹ̀rẹ̀ sá. àwọn ìsà ẹ̀mí mọ́ ló sáré fún mi. ẹ̀mí mọ́ ló sáré fún yín. bẹ́ẹ̀ni. mo fẹ́ rí bí ẹ̀mí mímọ́ ṣe ń gbé yín ẹ̀mí mímọ́ bó ṣe ń gbé bọ́dì inú yín mo fẹ́ rí máa lù ní bàjẹ́. ẹ̀jọ̀ máa lò mí. èmi ni mo fẹ́.
Mama. Kò ní dá fún yín láàrin community. Àwọn anírí àzá a fẹ́ lọ kọ́ kàró. Bọ́dá Sàámú. Màá jẹ́ kẹ́ ẹ mọ̀ bóyá lẹ́ni Abọ́ládé ni màá jẹ́ kẹ́ ẹ mọ̀ ṣẹ́gbọ́. Aṣáàdìrí àṣàṣà ẹ má lọ bí kankan ni mo tẹ́ wá kiri. Bọ́dá Sàámú. Ẹ̀dẹ̀ tilẹ̀kùn mórí látẹ̀kùn mú dẹ̀ ń gbálẹ̀kùn yín gbàgbàgbàgbà. Kí ni tó fi ń gbálẹ̀kùn mi? Kí ló dé tó fi ń gbálẹ̀kùn mi? Lẹ̀kùn pàápọ̀ ni. Àjọgbẹ́ yàrá àpapọ̀ ni. Kí ló dé kankan náà? Mo fi ẹ́ bú lọ́dún yìí ni o. Kó farabalẹ̀ gan-an. Kí ló dé? Ọ̀dẹ̀ máa gbálẹ̀kùn bẹ́ẹ̀ ni pé wọ́n ló kàn tó ayé mi. Wọ́n ló sanwó yàrá mi. Ẹ má bínú. Ẹ tẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Reason tí mo fi ń gbálẹ̀kùn yín ni pé a kàn rántí pé birthday yín ó tún ti dé tán lọ́dún yìí. A dẹ̀ ti ń plan birthday party yín fún yín níyẹ̀ yìí. Mi mọ̀ pé torí nǹkan tó ṣe ń pè mí nìyẹn. Mi mọ̀ pé torí tó ṣe ń pè mí nìyẹn. Onírànù òṣòdè gbálẹ̀kùn gbàgbàgbà wà á ti jẹ́ kí n mọ̀ látẹnu ọ̀nà bó ṣe ń kọ̀lẹ̀kùn ẹ pé kákáká Bọ́dá Sàámú birthday yín ti ń bọ̀ plan birthday yín ní ọwọ́ kan ní màá ṣílẹ̀kùn. Gbálẹ̀kùn bíbí nǹkan ayé nǹkan gidi lẹ́yìn sọ èmi ò rántí birthday mi náà lè máa rán mi létí ẹ̀dẹ̀ sọ́ọ́dì plan birthday fún. Bẹ́ẹ̀ni. Abi that's good orí ẹ pé ẹ̀rọ mọ̀ plan fẹ́yìn náà. Àmín. Ẹ̀rọ mọ̀ plan fún yín o. Àmín. Ẹ ṣé mo dúpẹ́ o. Kò tọ́pẹ́. Bọ́dá Sàámú nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ṣé tí rí birthday ti yẹ́ yìí bá ṣe plan ẹ̀ ni pé white ó ní everybody máa wọ̀. Àmàṣọ àkànpé colour ni white party. Torí mo ní kí n sọ fún yín lẹ̀ nísìnyí o torí ẹ lè lọ dé lọ́jọ́ yẹn sì kẹ́ lọ wọ black dé kẹ́ wá sọ birthday party kẹ́ sọ di nǹkan mímọ́ wa lọ́wọ́ birthday party la fẹ́ ṣe white kẹ́ la mú. Bẹ́ẹ̀ni. White lẹ mú. Bẹ́ẹ̀ni. Ó dáa náà white dáa lára good colour tèmi náà like ni. Bẹ́ẹ̀ni. Ta ló wá gbàṣọ fún ta ló mú aṣọ èlé lóní. Gbogbo àwọn èrè tó wà lórí owó aṣọ yẹn ta lè má kó fún. Àbò lè fẹ́ fi plan party fún mi. Àlèta ló máa ṣọ. Bọ́dá Sàámú àmàṣọ àkànpé colour ni white àkànpé colour ni everybody wọ white. Ó tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé tó bá yẹ pé gbé contract aṣọ yẹn fẹ́yàn kan èmi lè máa gbé fún o. Èmi ní kẹ́ gbé contract aṣọ fún èmi ní máa lọ sọ́jà ní máa lọ mú aṣọ 2,000 máa dẹ̀ ta fún yín ní 445. Arúgbó èrè yẹn ọ̀dọ̀ mi ló máa wà kò má lọ jẹ́ fẹ́yàn kan lọ gbé contract aṣọ fún má dà pàtí yín rú màálé mi kọ́ ni mo ṣe birthday o má dàrú olùmí sọ bẹ́ẹ̀. Bọ́dá Sàámú àmàṣọ ẹ̀kan àkànpé colour ni. Kọ́lọ̀ tó bá wò ló ká. Kọ́lọ̀ tó bá white no white. Òun la pè fẹ́ bí. No problem kò sí wàhálà ṣebí ẹ ti dáwó aṣọ tèmi. Bọ́dá Sàámú aṣọ white tèmi máa wò. àmàṣọ everybody kàn wọ white ni ẹ kàn wọ white èmi wà ò ní ní. white ilé jàlámíà ni mo ní. Ó dáa a máa get aṣọ fún. ó bẹ́tà ó nìyẹn ṣe bíbélẹ̀ ti fẹ́ ṣe kí n lè sọ fáwọn security àdúgbò náà ni pé kí wọ́n lè bá mi gáàdì bí àwọn èèyàn mi kankan máa pè wọ́n káàkiri mi tọwọ́ kéré jù wọ́n á tó 20 tí máa pè wá síbí ẹ̀dẹ̀ ti dáná oúnjẹ tó pọ̀ oríṣiríṣi oúnjẹ lẹ máa dá ó nìyẹn. Bọ́dá Sàámú ẹ̀wọ̀ àṣẹ ń bí jàre ibi náà láti ṣe last year àṣẹ ń bí báyìí ibi tá a ti fẹ́ lọ ṣe ti ọdún yìí ó jìnnà gan o. ó jìnnà. Ó jìn gan. ọlọ́run àlọ́ yóò sọ fún mi èmi máa bì sí lọ́jọ́ birthday mi mo máa níṣẹ́ mo níṣẹ́ lọ́jọ́ yẹn wọ́n kẹ́ mi ò kè rántí èmi tí mo bí sí báyìí tó jẹ́ pé professional ńlá ni mi tí mo bí sí tí mo lọ káàkiri mi ò máa níṣẹ́ bẹ́ẹ̀ ṣe rán mi létí ló dáa màá lè sọ fún ọ yín pé mo bí sí díẹ̀ màá lè lo bí 2 hours lọ́dọ̀ yín máa dẹ́ padà lọ síbẹ̀ bẹ́ẹ̀ ni ìbọ̀lá ti fẹ́ ṣe. Bọ́dá Sàámú orí omi ni. mi gbọ́. orí omi. orí omi ọ̀dọ̀ sínú kan lọ́mọ. no. wọ́n máa ń sọ pé orí omi ó kó tẹ̀lẹ̀ omi wà lábẹ́ òtẹ̀ wá tóbi ṣé ibẹ̀ lẹ sọ. irọ́. orí omi bíi báwo. orí omi as in boat cruise boat party. ọlọ́run á bá àkọ́tà ẹ̀ jẹ́ ni àbórí ẹ̀ bàjẹ́ ni èmi boat cruise èmi boat party lórí omi ẹ ti plan ẹ̀ wọ́n ló ṣe sọ pé ká mú white tó wá ní ká mú yẹn ìtumọ̀ ẹ̀ ní wípé ẹ ti plan fún mi so tá a bá dé orí omi tán ẹ̀ kàn sí mi ṣọ́ sínú omi so kò ní nídìí ká ẹ̀ náwó àti láti sinmi mọ́. Bọ́dá Sàámú bá lè máa ń ṣe ẹ̀wù bóyá máa ń ṣe boat party ni ẹ white ló máa fẹ́ fún boat party. ẹjọ plan ẹ̀ ni àbí. plan kí ni. ẹjọ plan ẹ̀ ni. ewé ẹ̀ tẹ̀ ṣì fi yẹn sílẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ò yé mi o ìyá Fúnkẹ́ ló pè mí kí báwọn pe Bọ́dá Sàámú ó ń pariwo lórí fún Bọ́dá Sàámú dà kò mí ìmọ̀kan tó ń ṣẹlẹ̀ o. ìyá Fúnkẹ́. ìyá Fúnkẹ́ kan náà. ọlọ́mọ mẹ́ta. bẹ́ẹ̀ ni. kí ló ṣe. Bọ́dá Sàámú mi mọ o. èèyàn gidi ni wúmọ̀ yẹn kí ló wá ṣe. mi ò bá wà òkè rárá. pípé tó ń pè ó ń pè bí ẹni wípé ẹ̀mí ẹ̀ suffocate. Bọ́dá Sàámú wa. ní ìparí ọdún ọlọ́mọ jàrí bí èèyàn gidi ni. bẹ́ẹ̀ ni. kò lè sọ tó lóun ṣe òun fún ẹ. a ní yóò sọ̀rọ̀ dáadáa lórí fóònù àyà mi gan ń já. níbo ló lóun wà ilé ẹ̀
Bọ́dà Sàámú ṣé kí tẹ̀lé yín ni. Wá jọ kí ni nǹkan tó ló ṣẹlẹ̀ gangan náà. Ṣé bú ìbàdí béèrè nígbà tó ń pè ẹ́. Mo ṣe ń sọ̀rọ̀ yẹn kan wà òkè. Wọ́n lè ṣàlàyé anything fún mi. Ọlọ́mọ mẹ́ta Ọlọ́run máa ní jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí wọn o. Ṣé ẹ rí? Bẹ́ẹ̀ni, Bọ́dà Sàámú, ẹ ṣé tẹ wá, mo pè yẹn dẹ̀ jẹ́ mi, ẹ ṣé ẹ káàbọ̀. Báyìí, ìwọ náà wà ní. Ilẹ̀ ń wò lórí ìdúró. Ọlọ́mọ mẹ́ta. Ṣé bá ní nǹkan ṣe yín? Bọ́dà Sàámú, nǹkan ò ṣe mí. Èmi ni mò ń ṣe nǹkan. Ẹ wò, láti January ni mo ti ń bẹ Ọlọ́run, ni mo ti sunkún sọ́lọ́ Ọlọ́run pé àti mo fẹsẹ̀ rìn ti sún mi. Àti mo fẹsẹ̀ rìn mo lọ sí ṣọ́ọ̀bù ó ti sún mi, mo lọ pàtí lọ kí àwọn ọ̀rẹ́ mi ó ti sún mi. Ìgbà mélòó ló kù kọ́dún parí? Ẹ wò àbúrò mi, my one and only brother tó ń ṣiṣẹ́ ní oil and gas. Ẹ wo mọ́tò bọ̀gìnì tó gbé wá fún mi. Àdúrà mi gbà. Bọ́dà Sàámú. Ọlọ́run o, ọba àrà tó ń ṣòwò àrà ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ni. Lóòótọ́ lèmi náà béèrè àwọn kọ̀ọ̀kan láti January o. Mi ò ní pamọ́ra ẹ̀ ti ṣe lára ẹ̀. Àmọ́ níwọ̀nba tó kù tọ́dún ìfi máa parí. Àwọn tó ṣẹ́kù, ẹbí mi náà ṣe tèmi. Àmín, a ṣe. Ẹ máa parí ẹ̀. A ṣe. Dárí ẹ̀, ẹ kú oríire o. Ọlọ́mọ mẹ́ta, mo bá yín yọ̀ o. Ẹ ṣé. Dárí ìyájọ́ gbàdúgbò ni. Àbí níbẹ̀rẹ̀ ọdún yìí, Ọlọ́run ti bí Ọlọ́run fáwọn kọ̀ọ̀kan, ó dẹ̀ ti ṣe àwọn kọ̀ọ̀kan. Kí lọ́lọ́run ṣe fún ẹ? Èyí rí Jésù ṣe lára ẹ̀. Bọ́dà Sàámú, ìyẹn wà láàrin mi àtọ́lọ́run. Ìtọ́kù sọ fún wa, a lè bẹ̀bẹ̀ lọ́wọ́. Báwo ló ṣe wá kàn yín? Báwo ló ṣe kàn yín? Ṣé bébí mo count blessings mi? Àbí. Arákùnrin, sẹ́yìn lè ṣiṣẹ́ lọ́la gas. Ọ̀gá mi lọ rán mi pé kí n wá deliver mọ́tò yìí fún madam. Ọ̀gá ẹ̀ ló ṣiṣẹ́ lọ́la gas. Ìwọ náà dẹ̀ ń bẹ lọ́run fún kankan. Bẹ́ẹ̀ ni sà. Ọlọ́run ti ṣe fún ọ náà. Ọlọ́run máa ṣe. Ó máa ṣe. Tèmi nígbàgbọ́ Ọlọ́run máa ṣe. Ìtọ́jú máa parí ọ̀mà àjò bí ọjọ́ mélòó lọ. Yes sir. Ó sọ̀rọ̀ ó lóun nígbàgbọ́. Ọlọ́mọ mẹ́ta, mo mọ̀ wípé ó mọ ìhà tí mo kọ sí ẹ̀. Bẹ́ẹ̀ni. Ó ló ṣe pè mí. Bẹ́ẹ̀ni. Nígbà tí wọ́n ṣe lé ìfún ẹ. Bẹ́ẹ̀ni. Ó mọ̀ pé lára àwọn fáǹsì ẹni mo jẹ́. Bẹ́ẹ̀ni. Ó lè bàjẹ́ fún ẹ. Àmín. Ṣé o ti mọ mọ́tò wa? Mi ò Bọ́dà Sàámú mi tí mo mọ́tò wa. Wọ́n fi mọ́tò ìkan mọ́tò. Kó má lọ jẹ́ pé mọ́tò tá à ń dunnú lé lórí ọ̀dọ̀ mẹkáníìkì ló máa ti ṣápínú iye. Ọlọ́run ò ní jẹ́. Tọ́lọ̀ wá mọ́tò tó máa fi pẹ́ wá kó má lọ forí ẹ̀sán fẹ́ǹsì. Ọlọ́run ò ní jẹ́. Àmọ́ mọ́tò yìí nígbàkigbà tó bá bọ̀ mọ́tò wà ó ní forí ẹ̀sán bí. Àmín. Forí ẹ̀sán pé. Àmín ẹ̀kẹ́ ni Bọ́dà Sàámú. Ìwọ ti ní mọ́tò mi ìṣẹ́jẹ́. Olóhùn ṣe tí yín náà. Mọ́tò yìí a máa jẹ epo. Kò ní epo ló máa ní epo àmì lè máa ṣe epo náà ló máa jẹ kò ní mú jẹ. Àmín. Dílà nọ́mbà lélẹ́yìí. Dílà nọ́mbà bíi ti báwo? Nọ́mbà kọ́ńtì kan lélẹ́yìí. Báwo lẹ ṣe máa wo nọ́mbà yìí tó máa sọ pé nọ́mbà kọ́ńtì kan ní dílà nọ́mbà lélẹ́yìí jàre. Ẹ ra sà. Ṣé bí Bọ́dà Sàámú lẹ pé mọ́tò ìwà fún? Ta ló tún pèrè mi? Sọjọ́. Bọ́dà Sàámú. Nǹkan ayọ̀ ni. Bọ́dà Sàámú. Ṣé wàá pa? Sọjọ́. Bọ́dà Sàámú. Sọjọ́. Báwo ni? Good to see you. Ṣé o wà òkè? Mo wà òkè. Mo mọ mọ́tò ìpẹ̀lú ẹ. Bẹ́ẹ̀ni. Mo ti rí mọ́tò ìpẹ̀lú ẹ rí. Òun náà ní. Sọjọ́. Bọ́dà Sàámú. O ìròwó gba nọ́mbà sí. Yín ò tiẹ̀ tí wù mí ni. Bọ́dà Sàámú. Ọlọ́run ń ṣe ohun àrà ní tèmi. Ṣeun ara. Ó ṣe ohun àrà ní tèmi. Ṣeun ara. Mo máa jọ nǹkan ayà o. Ẹ bá ti pè mí ó ti yá. Bọ́dà Sàámú mo fẹ́ sílé. Bẹ́ẹ̀ni. O tún ti kọ́lé. Mo ti kọ́lé. Ìjẹ́ jẹ́ mọ̀ wípé January ọdún tí a wà yìí mo bẹ Ọlọ́run bí mo fẹ́ kọ́lé ṣùgbọ́n nígbà tó di àárín méjì ọdún yìí nǹkan fẹ́ lé ó le koko débi pé ilé yẹn le láti kọ́ fún mi láàárín méjì yẹn gan mo fẹ́ ta mọ́tò yìí gbogbo ẹrù tí mo ní mo ti fẹ́ ta foundation tí mo ṣe nílé tí mo fẹ́ pè é pé mo fẹ́ ṣì mo ti fẹ́ ta ṣùgbọ́n Ọlọ́run wà síbẹ̀ Ọlọ́run wà nípò Ọlọ́run dẹ̀ ń jẹ́wọ́ ara ẹ̀ pé òun wà ilé yẹn náà mo pè yín fún pé mo fẹ́ wá ṣe
ṣé mo pé Ọlọ́run ọba tóbi lọ́ba. ò kọ́lé lọ́nù ọdún yìí o ti bí Ọlọ́run láti January nǹkan wá yíwọ́ díẹ̀ láàrin méjì Ọlọ́run tó wá gbọ̀nù ara ó tún gbé ẹ jáde ó dẹ̀ tó padà parí lẹ́yìn ní ìtókù kọjú ìparí náà kò parí ìtókù kọjú ìparí kò gbọ́jọ́ 4 lọ. kò tiẹ̀ pẹ́ kò ju ọjọ́ tún la ní. ìjẹ́ mọ̀ pé ìyá kẹ́mi tó pè ní ọlọ́mọ 3 ìjẹ́ mọ̀ kan ra mọ́tò fún. ó ní ìtókù kọjú ìparí ó lóun ti sọ láti January pé kọ́lọ́ ń jẹ́ kí wọ́n ra mọ́tò fún òun ó lóun fẹ́ máa gun mọ́tò òun ò fẹ́ fẹsẹ̀ rìn mọ́ wọ́n dẹ̀ ra mọ́tò. ìtorí ẹ̀ ló ṣe wáyé. mo ti sọ pé ó ṣe ohun ara láyé mi ó ṣe ohun ara. ó ló ṣe fẹ́ dún pè mí pé kí n wá síbi ilé tó fẹ́ ṣe. bọ̀dá Sàámú kò ní jẹ́ orí yìí ni máa pè ní máa fẹnu lásán pè mo máa pè yín pẹ̀lú nǹkan tó tóbi ni ẹni sùúrù fún mi mò ń bọ̀. bọ̀dá Sàámú. my dreaming. ibi tí mo fi pè yín rèé. tìyín náà dé tìyín náà dé. ẹni bá fi irú iv pè yàn ṣàpèlé yẹn máa tóbi gan ni. bẹ́ẹ̀ni ó tóbi. mansion ló kọ́. bẹ́ẹ̀ni. ló fi lóru iv. kí lè máa wá sí lọ́dún ìbáyìí ní ìtókù kọ̀ọ̀dún ìparí. ẹ̀yà mi ẹ ṣáà máa dúpẹ́ mi bí ẹ ṣe ló láìpẹ́ yín lọ́dún nǹkan tó pẹ́ ó tó pẹ́. bọ̀dá Sàámú mo fẹ́ kẹ́ nígbàgbọ́ pé Ọlọ́run wà gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ṣé rí èyí tó kù kí oṣù yìí parí kí ọdún yìí parí kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe. bẹ́ẹ̀ ni ṣé rí àwọn kan wọ́n ń gbé nǹkan rere ṣe láàrin ìṣẹ́jú kan kọ́dún ìparí àwọn kan ń gbé nǹkan rere ṣe láàrin ọjọ́ 3 tó kù kọ́dún ìparí. 5 minutes to 12 nǹkan lè ṣẹlẹ̀ nǹkan lè ṣẹlẹ̀ ní kan dáadáa. Ọlọ́run kọ́dún tó parí Olúwa dára nínú ayé mi. ẹ jẹ́ máa yẹ ká dùn àmì kíláàsì o ìlú mo gbàdúrà òun lẹ tẹ́wọ́ àdúrà òsì sókè yẹ o àdúrà mẹ́rin ló ń lọ ọ̀dọ̀ Ọlọ́run ní mínítì ẹ wá fẹ́ kọ́ Ọlọ́run máa lọ sílẹ̀tì ní tó bá sílẹ̀tì tí yín bìfọ̀ tèmi ń kọ́ ọlọ́jọ́ torí Ọlọ́run bá kú 1 minute to 12 Ọlọ́run ṣe oore fún mi. òbí ohun tí wàá ṣe fún mi wàá lọ ṣe mọ́tò nǹkan tó tangible kan náà máa wà tí máa mú tó máa jẹ́ bí sofenia pẹ̀lẹ́lẹ́. mo ní ìkan lápò. ní ìfẹ́ tàpò náà má gbà tàpò náà lọ sí bùtù ẹ̀ kéde sáìsì ẹ̀. 45 òun lèmi náà lọ sí bẹ́ẹ̀. ṣẹ̀dẹ̀ máa wáṣá. máa lo máìkì gan máa sí bùtù. torí ẹ̀yin àti MC mo fẹ́ kẹjọ. kájọ wọn sí bùtù. Ọlọ́run àwọn èèyàn dẹ̀ mọ rírì ẹ̀ wọ́n dẹ̀ fi January to December wọ́n fi ń lá mi lójú ṣé mo waste yí àtẹ̀mí ètò bá máa sọ̀rọ̀ níwọ̀n àní mo sọ ní January Ọlọ́run ṣe fún mi mo sọ ní January Ọlọ́run ṣe fún mi ṣé January méjì ló wà ní ebi January táwọn èèyàn lò náà mo lò ṣé mo waste January mi ni Ọlọ́run àbí kí ni mo bọ́ lọ́ọ̀ sọ ní January ọdún yìí kí ni mo sọ. mo dàbí ẹni pọ́lọ́ kí mo ṣe January first ọdún yìí náà wàláì mo fi January first ọdún yìí mo fi jà ní mo fi jà nù lẹ́yìn ni mo sọ fún wọn pé tọ́lẹ̀tì gbọ́dọ̀ máa mọ́ mo ní tọ́lẹ̀tì gbọ́dọ̀ máa mọ́ mo ní bedroom gbọ́dọ̀ máa mọ́ mo nílẹ̀ gbọ́dọ̀ dọ̀tí mo ní mi dẹ̀ fariwo nù lé wà láì gbogbo tí mo sọ fọ́lọ́ pálápátá gbogbo ẹ̀ ló ṣe tọ́lẹ̀tì ò dọ̀tí bedroom mọ́ wọn ń pariwo òdì mọ́ ibi tẹ́gbẹ́ mi ti ń béèrè mọ́tò tẹ́gbẹ́ mi ti ń béèrè ilé comfort toilet ni mo béèrè kọ́ má máa pariwo mo béèrè kílẹ̀ máa mọ́ mo béèrè Ọlọ́run má disturb ẹ Jésù má disturb ẹ sà January 1st kò pẹ́ mọ́ ọ̀sẹ̀ yìí la máa lò tán la máa fi bọ́ sí January 1st má disturb yóò sà máa kọ́ kan bí 100 síwájú yìí 50 gbọ́dọ̀ gbà bàbá wa gba Áńgẹ́lì Gabriel ẹ má support mi láti bá mi gbọ́ fún Jésù Áńgẹ́lì Uriel ẹ jọ torí Ọlọ́run ẹ gbé mi níjà mo dúró náà di first báyìí má ti má bẹ Ọlọ́run láti January February kan lọ ṣe kan
April kọ́lọ́ ṣe kan July kọ́lọ́ ṣe kan September kọ́lọ́ ṣe kan tó bá dẹ̀ di December kọ́lọ́ finalize ẹ̀ kó fún mi lónìí ìbejì àbò oníbẹ̀rin kọ́lọ́ parí ẹ̀ so shall it be in Jesus name amen. ọ̀rẹ́ mi bá mi dúpẹ́ lọ́wọ́ lọ bá mi dúpẹ́ ṣó mọ̀ pé nǹkan tí mo ti ń bẹ lọ́wọ́ fún láti January ṣó mọ̀ pé ọ̀sẹ̀ yìí lọ́dún yìí máa parí mo ti sọ̀rọ̀ ètí nù lórí ẹ̀ pátápátá Ọlọ́run ti padà ṣe fún mi. ọ̀rẹ́ mi kí lọ́lọ́run ṣe. Ọlọ́run ti padà ṣe fún mi físà ti padà bọ́ sí. físà yẹn ti padà bọ́ sí. Ọlọ́run ṣe Ọlọ́run ṣe Ọlọ́run ṣe ṣó mọ̀ pé àwọn parents mi ti dàgbà ní so opportunity yẹn mo ti wá gbé kí n tiẹ̀ lọ yọjú sí wọn bó tiẹ̀ jọ sí kan oṣù méjì kí n tiẹ̀ bá wọn lò kí n tó padà kó tó ṣe ṣó bó ṣe wá fún mi físà wàhálà o lè mọ bínú mi ṣe dùn tó bùrà Sàámú ẹ ká sọ sáà ẹ sà ẹ sà. gbogbo tó sọ pátápátá kò sí ìtìlẹ̀ òjò bẹ́ẹ̀. ipe wọ́n fún ẹ ní visa. bẹ́ẹ̀ni sà Ọlọ́run ti ṣe. o fẹ́ lọ bá àwọn òbí ẹ. bẹ́ẹ̀ni sà. ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ o fẹ́ lọ gbàdúrà gbẹ̀yìn. Ọlọ́run abẹ́ ṣe ìlú wo náà fún ẹ ní visa ẹ. bùrà Sàámú Iran lọ fún mi. kí ni. Iran ni sà. nígbò Island. Iran ni sà. Iran. inú wọn ti dùn fún mi. bẹ́ẹ̀ ni kọ́ńtì tó sọ. IRAN. ọmọ tó sọ. bẹ́ẹ̀ ni sà. Ọlọ́run àwọ̀ ẹ̀rọ. àmì sà. Ọlọ́run adá ẹ̀ sí àmì sà. ọlọ́pọlọ ọmọ gidi ni ẹ. ẹ ṣe sà. olóòfẹ́ yọ̀dú sí wọn tó wọn ti dàgbà torí ó mọ̀ pé Iran náà wà kò sí tí ó lè ṣẹlẹ̀. ọmọ lọmọ yìí wọn á máa fi ẹyàn gànà wọn lè máa dúrà tó gbà fún ọ bí pẹ̀lẹ́ wàá bá wọn láyọ̀ o. ìgbà ló wá lọ. that's next week ni. àmọ́ kí ló fẹ́ ṣe báyìí tíkẹ́ẹ̀tì tí wọ́n burúkú kó máa lu Àbújá bẹ̀rẹ̀ lásán ó ti wọ́n o. dasam Ọlọ́run máa ṣìyanu. lóòótọ́ Ọlọ́run abẹ́ ṣe o ẹlẹ́kílé. ṣe sà ẹ ṣe gan ni sà. má wọrí má ti kí mi mọ́ tó bá padà dé ní kó kí mi. ọ̀rẹ́ mi wo jẹ́ kí mi tètè máa lọ mo fẹ́ lọ rí àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan tó kù ṣó ti gbọ́ bọ̀ mi máa miss ẹ. ọ̀rẹ́ mi kó má lè káwọ́ fẹ́rẹ̀. wàá gbọ́ Dasam ẹ ṣe last. ìwọ Ọlọ́run ọba jọ nínú àánú ẹ kó dáhùn àdúrà tèmi náà gbogbo tí mo ti ń bá wọ Ọlọ́run sọ láti bẹ̀rẹ̀ ọdún Ọlọ́run dáhùn Ọlọ́run ṣàánú èmi náà ṣàánú mi. nǹkan rẹ jẹ́ nǹkan Ọlọ́run òróró Ọlọ́run máa ń fẹ́ kẹ́ ẹ nífẹ̀ẹ́ ara yín ó ní ká gbọ́n tí inú tẹ̀yìn ń tọ́lọ́run sọ nìyẹn okun mélòó ló ní alẹ́ àná bí lóyún complain pé kò so oúnjẹ nínú ilé ẹ ìwọ̀nba ètò oúnjẹ láàárọ̀ ìwọ tó fi ń kúnlẹ̀ ètò oúnjẹ láàárọ̀ ètò yẹ kó o lòkó kídé ní kó fi parí òun ló fi kúnlẹ̀ òun stress ara ẹ̀ rí wàá jẹ ebi apá ẹkítù tó lù ó gbogbo ìjẹ tó nílé ni wàá jẹ tán lọ́sàn-án torí mi mọ́ tó bẹ̀ lọ́ọ̀ fún sọ fún mi kí ló bẹ̀ lọ́ọ̀ fún ní ìtókù kọ̀dún ìparí níwọ̀ yìí kí ló kù tó ìbẹ̀ lọ́ọ̀ fún. bọ́dà Sàámú kí ni mi ò lè bí Ọlọ́run fún gbogbo àwọn nǹkan tẹ́mi náà ti ń tọ́ látọ̀dọ̀ Ọlọ́run látọdún yìí láti bẹ̀rẹ̀ ọdún wa èmi náà bí ọlọ́kọ́ Ọlọ́run ṣe ni. ọdún ti fẹ́ parí là ń sọ ẹ má jà máa tọrọ wa jẹ́ kájọ dàlẹ́ kájọ tún ṣà oore tó bá jẹ́ ọkọ ló ń wá ní ìtókù kọ̀dún ìparí ó ti bọ̀ bẹ́ẹ̀ ni 4 days ló kù fọdún yìí ó ti tán nítorí ẹni ọkùnrin tó bá pàdé sìn gbogbo tó bá wà lórí ẹ̀ ó ní pé báwo ló ń ṣe fẹ́ rún ẹ̀ báwo ló ń ṣe fẹ́ bẹ́ẹ̀ lájọṣepọ̀ òun ló máa kọ́kọ́ máa rò ìwọ kẹ̀dẹ̀rẹ̀ agídí orí burúkú lónìí àwọn obìnrin tẹ̀jọ́ ń gbélé kò sì tó jẹ́ kó rí òhù ẹ̀ rí ìwà fẹ́ máa lo strong head wà máa lo strong head ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta ṣáà ti bọ́ sọ́dún mi ọdún ìtì lọ. ọkùnrin tó bá dẹ̀ máa ra mọ́tò fún ẹ lọ́dún ìtókù kọ̀dún ìparí kò sí nǹkan tó ń wọ́n fẹ́ fi ẹ́ ṣògùn owó ni. ọkùnrin ara mọ́tò fún wa àbórí ẹ̀ dàrú. bọ́dà Sàámú. àyàdà ìdídà. bọ́dà Sàámú yẹ kó. àyà àtìdí ló ń dà mọ́tò àbórí ẹ̀ burú ni. bọ́dà Sàámú lẹ́yìn tẹ́ kì í ṣe Ọlọ́run. tó bá dẹ̀ jẹ́ físà ni wọ́n fúnra rẹ̀ náà wá tó bá lè jẹ́ físà Amẹ́ríkà ló lóun wá kò sí déètì mọ́ lọ́dún yìí 2023 wọ́n ní kò sí déètì mọ́ ìjọba ò lè fẹ́ ṣe. bọ́dà Sàámú. ọdún ìtìlẹ̀. bọ́dà Sàámú ẹ̀dẹ̀ kì í ṣe Ọlọ́run o bọ́dà Sàámú ẹ̀ kì í ṣe Ọlọ́run bọ́ kọ́tẹ́mi mọ́ ni pé wọ́n tí mò ń tọ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run á fún mi Ọlọ́run á ṣe fèmí náà. mo ti mọ̀ má bínú èmi ni mo stress yẹ mo ti mọ̀ òkú lójú abẹ́ tẹ́lẹ̀ kọ́ lọ́n lè fún ẹ lójú abẹ́. ìwọ Ọlọ́run jẹ́ ọgbẹ́ bọ́dà Sàámú. sórí burúkú
wọ́n lọ́pọ̀ ti gbé mọ̀ yọ aráàlú ẹgbọ́n mi wọ́ kọ́lọ́ bí òṣèré wo sólùbàtẹ́ ní dojú àdúrà ẹ̀kọ́ bòmí ní kọ́lọ́ mọ́ṣíkù ọ̀làyé ẹ̀ bàtà tó tún wọ̀ sólù ẹ̀ ti yọ ọkùnrin tó jó lówó gangan tó bá máa náwó lé ẹ lórí ìwọ fúnra rẹ wà á ti pákéjì rẹ dáadáa. bọ́dà Sàámú mo bá a bá ṣe rìn láṣẹ kò ní o lè rọkùnrin tó jẹ́ gírèdíè o lè rí gírèdíè. bọ́dà Sàámú ẹ̀ kì í ṣe Ọlọ́run. o lè rí gírèdíè ọkùnrin. ẹ̀ kì í ṣe Ọlọ́run. àkókò yìí ò kì í ṣe àkókò téèyàn fi àdúrà ṣeré lórí òkè sọ bẹ́ẹ̀ tí a wà yìí a gbọ́dọ̀ sọ ohun tí a fẹ́ ká sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run dẹ̀ ṣe bẹ́ẹ̀ nínú ayé gbogbo wa nítorí Jábésì ọmọ ìbànújẹ́ ó sọ fún Ọlọ́run Ọlọ́run ò fẹ́ ìbànújẹ́ Ọlọ́run dẹ̀ ṣe kí ni ó mú ìbànújẹ́ kúrò nínú ayé rẹ̀ gbogbo wa náà ké pe orúkọ Olúwa pàápàá jùlọ bí ọdún yìí ṣe ń lọ sópin yìí ohun tá a fẹ́ kí Ọlọ́run kó ṣe nínú ayé wa a ké pe orúkọ Olúwa wípé Ọlọ́run ṣe bẹ́ẹ̀ nínú ayé mi ó yá àdúrà. Yorùbá Jésù! Yorùbá Jésù! Yorùbá Jésù! Ẹ̀mí mímọ́! God in heaven, I want 3 things. I want the dollars, the pounds, and a beautiful mansion in Mars, and that's on God! Ah! God! Ẹ̀mí mímọ́ ó yá pèsè ọjà fún mi ní ṣọ́ọ̀bù tó tóbi o Jésù kí máa ta wíìgì kí máa ta wíìvọ̀n Ọlọ́run ṣínú ayọ̀ fún mi o. Ọlọ́run Ẹlẹ́dùmarè sinmi nígbẹ̀rẹ̀ ọgùn kí n lè borí ọgùn sinmi nígbẹ̀rẹ̀ ọgùn. Jésù Kristi Olúwa wa. má jẹ́ kí n dẹni àkọọ́lẹ̀ bò jẹ́ kí n fàyọ̀lá ọdún yìí já lórí mi àti inú ẹbí mi o ogun ẹkún jẹ́ kó dèwọ̀ fún wa Ọlọ́run ṣẹ́ má jẹ́ kí n. kí ló ṣẹlẹ̀ ṣé ìjọba ló wá tilẹ̀kùn ní àbúrò kò sí tó bá tiẹ̀ máa rí bẹ́ẹ̀ kò sí ìjọba kíjọba tó fẹ́ wá sílé mi tó ti lè pè mí tẹ́lẹ̀ pa ọ̀fẹ́ wá bí nígbà tó ṣe wọ́n fẹ́ ṣíwọ́ ìjọba tó ń ṣe pẹlẹbẹ yọ̀ṣíbí mo máa dàrọ́ kẹ́ ṣó lórí burúkú làwọn ọmọ yìí ṣáyé àwọn ọmọ ìfẹ́ bàjẹ́ ni ẹ tilẹ̀kùn mọ́ nílé ẹni tó nílé ẹ tilẹ̀kùn mọ́ ayé yìí ti rún bí kíbi tó bá wù kẹ́ wa o ìdí tẹ́ ẹ bá wọ ayé yìí ti rún gidigidi gan ni o ní ìjẹ̀lẹ̀ sákì mi mọ́ mi ìmọ̀ bí tẹ́ sákì mi wà torí ọlọ́ báwo ìfẹ́ wọlé báyìí báwo ṣe fẹ́ wọlé ọ̀dà àlọ́ ni ti yín àbọ̀ ni tèmi mo má dìídì yọ lẹ̀kùn yìí ni má yọ tí màá mú mi tí màá fi síbẹ̀ kọ́kọ́rọ́ àpò mi ló dé máa wà èmi ni màmá ṣí láàárọ̀ èmi ni màmá tì lálẹ́ ìgbà tí mi ò bá ṣí bẹ́ẹ̀ ṣe máa wọlé màá mọ̀ ṣé lórí yìí ti bàjẹ́ ìyáláyà yín ẹ̀rí ràn wò ìyáláyà yín ẹ̀rí bàbá ràn wò. Bọ́dà Sàámú. wèrè rè. kí ló ṣe yín àti bẹ́ẹ̀ mo ti ń gbóhùn yìí kí ló ṣẹlẹ̀. wèrè ìgbà wo ló dé wàá bí wàá bí wàá bí ìgbà wo ló padà dé. take permission lọ́wọ́ yín kí n tó lọ tẹ wá ń béèrè question yẹn lọ́wọ́. o take permission lóòótọ́ Ọlọ́run ló dẹ̀ bẹ́ẹ̀ ṣé tó take permission ká ló take permission ni o ò ní sí wàá tí wà lọ́gbà ẹ̀wọ̀n wọ́n á ti gbí ẹ. Bọ́dà Sàámú wọ́n á gbé yín. wọ́n á gbé ẹ wọ́n á rún ẹ. ó dà mo ti gbọ́ fílẹ̀ bẹ́ẹ̀ fílẹ̀ bẹ́ẹ̀ o bóyá orí tèmi ló burú bóyá orí tiẹ̀ ló bù magi àjọ máa wò. mo ṣe wá rí i pé. ṣé ọmọ kẹ̀kẹ́ ni mo ti wọlé káàdì kìí ṣe pé wọ́n ti tilẹ̀kùn pa mi ìlú mọ̀ kó o ti padà dàdúgbò ìtí mo á mọ̀ kó o ti padà dàdúgbò yìí wọ́n mọ olóṣó burúkú yìí gbogbo àwọn táwọn ìwọ àtàwọn ẹgbẹ́ olórí burúkú aláṣẹ́wó tẹ́ ẹ̀rún pa ládùúgbò gbogbo wọn náà ti síkì sára ìmí tó jẹ́ pé 80 years 100 years náà kọ́ fún ọjọ́ orí ẹ̀ ti wá sí 50 ìtó ti kú ìtó ti ń mì lórí bẹ́ẹ̀dì wọ́n á gbé yín ọ̀sẹ̀ tó parí
tó o bá sún ẹ̀wọ̀n wọ́n máa wọ̀n fún ẹni kó pè mí lọ́mọ àná. rọ́ṣà mú àwọn fún yín. wá rí. lólóṣì ara yín mo rò pé ti jáwọ́ ni mo ṣe wá rí i pé ọ̀rọ̀ ayé yín ó nídìí àmójútó gidi. mo ti gbọ́. ẹ tètè gbọ́dọ̀ bàbá sọ bẹ́ẹ̀ lọ kẹ́ lọ gbàdúrà sọ̀rọ̀ ayé torí gbogbo àwọn ará ilé yín náà ti wà bẹ́ẹ̀ kẹ́ kó ṣì là. olórí burúkú olùwọ̀ríwọ̀ lóò yá bẹ́ẹ̀ pẹ̀lú ṣí orí burúkú tó wà lára ẹ̀ ò lè dúró lọ́dọ̀ àdúrà kọ́nà bẹ́ẹ̀ wẹ̀ dànù pẹ̀lú aṣọ òṣì tó wọ káàkiri àdúgbò yìí bàbá làrán wà ríwò mo ti rí ẹ o mo ti rí ẹ ẹ̀wọ̀n ló máa gbẹ̀yìn sí abra alpine wà ríran wò a ṣí èrè ọmọ rìn ní hòhò lọ́jà ó dáhùn wọ́n fi inú ilé mi wọ́n tilẹ̀kùn pa wọ́n gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ni kí ló kéde àti sọ bẹ́ẹ̀ kí ni ìṣòro tí mo ní pẹ̀lú sọ bẹ́ẹ̀ ẹ̀fọ́rọ̀ ayé tèmi takáìtì bàbá làwọn ẹ̀rí. Daddy, ewu ti sú mi. I am tired. Mo lè pè mọ́ ló bá mú mi wá ń Kaduna. No, ẹ má ṣe bẹ́ẹ̀. Kí ni dáàdi yín bá ṣe fún yín? Tẹ́ máa fi wò wípé ẹ fẹ́ fi lélẹ̀, ẹ kàn fi bàbá yín nìkan lẹ̀, ẹ wá lọ bá mọ́mí ní Kaduna. Mo sọ fún ọ pé ó ẹni tí mo kà pé ó ti tó ọ̀gẹ̀dẹ̀ mi fẹ́ lọ máa ta. Me understand. Mo fẹ́ lọ máa tọ̀ gẹ̀dẹ̀ àgbààgbà. Dáàdi yín ní kẹ́ ẹ kàwé, ẹ̀yin lẹ́ẹ̀ kàwé, ẹ fẹ́ tọ̀ gẹ̀dẹ̀. Báwo ló ṣe papọ̀? Ṣé ẹ lálàárí ọ̀gẹ̀dẹ̀ ni àbí kí ló ṣẹlẹ̀? Nǹkan tó wù mí tà nìyẹn. sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀. Gbàsá mú. Ẹ rọra o. ìwọ ń gbàdúrà bí mo fà ẹ wò ẹ̀yin mo fẹ́ rí. Kò sí problem. Bọ̀dá Sàámú ẹ ò ṣẹ̀ṣẹ̀ kí n wá sórí òkè ó yẹ kẹ́mi pé yẹ kẹ́ bọ́ bàtà yín sílẹ̀. ẹ má bínú ẹjọ́ tó lọ bó ṣe ṣe mí ni inú ló ń bí mi bọ̀ filare mo ti ṣí níwájú Ọlọ́run bọ́ bàtà aṣáà máa wọ̀wọ́ ṣọ́ọ̀ṣì àbá kí wọ́n bàtà wọnú ṣọ́ọ̀ṣì ẹjọ́ àwọn ará ilé mi dà àlọ́ tilẹ̀kùn mọ́ mi wọ́n jẹ́ kí n wọlé àwọn dà. Àwọn. Wá alágo pọ́nfùrọ̀ yasibida. ẹ wo ìkan wọn nù wọn wà lọ́wọ́ ọnú lókè ń bì àwọn yòókù sì ti lọlé. ìkan nù wọn wà lógbó àwọn tó kù ti lọlé èwo ló wà lógbó. mo ti fẹ́ rí yín náà in fact Ọlọ́run gan ló gbé yín wá ó ní nǹkan tí mo ní láti bá yín sọ mo ń wò pé yá kí n rányàn sí yín tàbí kí mi fúnra mi wá sọ́dọ̀ yín ni. nípa kíni. bó bẹ́ẹ̀ ṣe wá yìí Ọlọ́run ṣeun èmi Ọlọ́run kọ sí mi nípa yín dẹ̀ ni. Sàámú èmi Ọlọ́run sọ fún mi wípé ẹ ní láti gbàdúrà ẹ gbàdúrà sí Ọlọ́run kẹ́ ẹ fi ẹnu ara yín béèrè nǹkan tẹ́ ẹ bá fẹ́ bí Matthew 7:7 ṣe sọ yẹn ó ní béèrè ìwọ yóò sì rí gbà. ẹ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ẹ correct yín. ó wá fẹ́ kẹ́yìn fúnra ara yín kẹ́ ẹ fi ẹnu ara yín béèrè tẹ́ ẹ bá ti wá béèrè Ọlọ́run ṣe tán láti ṣe fún yín ṣé ẹ rí àsìkò tẹ́ ẹ ń béèrè yẹn ẹ rí i pé kí ọdún yìí tó parí Ọlọ́run á ṣe fún yín tàbí ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọdún tuntun tó ń bọ̀ yẹn ẹ máa rí ọwọ́ Ọlọ́run ṣé wá rí àsìkò tẹ́ ẹ bá ń gbàdúrà yìí ẹ má bínú sí ẹnikẹ́ni ẹ rí i dájú wípé ohunkóhun ò bí yín nú ẹ̀yin náà ò dẹ̀ bí ohunkóhun nínú now ṣé wá rí èyí tó wá pa bámbárì Ọlọ́run sọ pé òun fẹ́ mí sí yín. Ọlọ́run máa mí sí mi. Interesting. Ọlọ́run fẹ́ mí sí mi. Mi ò mọ ọ̀nà tọ́lọ́run fẹ́ gbà láti fi mí sí yín. Mo fẹ́ mí sí mi. Ọ̀nà kọ́nà tó bá wù kó gbà láti fi mí sí yín ẹ rí i dájú wípé ẹ padà wá sọ fún mi. Ẹ ṣe sà ẹ wù ẹ ti bá ẹni mi pàdé nítorí àwọn ọmọ tí ò tó lúwẹ̀ òun náà bẹ̀rẹ̀ sí ní gbé nǹkan rere ṣe wọ́n dẹ̀ fi ọdún wọn fi ń ṣàkọsíyàn ni from January to December náà fi ń ṣàkọsíyàn ẹjọ́ kí ni ìwé Ábákúkù orí 14 ẹsẹ̀ 8 ẹjọ́ kí ló wí. Sàámú Ábákúkù orí 14. dìtà lólómì nǹkan orí 14 ẹsẹ̀ 8 kí ló sọ. mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹ̀mí Ọlọ́run ń lò yín ni o torí tó bí mi inú gangan sí àwọn èèyàn ni pé wọ́n fi ọdún ṣàkọsí mi from January to December náà fi ṣàkọsí mi but àbọ̀ abá gbogbo nǹkan tẹ́lẹ̀ kì í ṣe màá ṣe ṣó ti yẹ̀yìn màá ṣe lágbára Ọlọ́run ṣó ti àwọn olórí burúkú ọmọ yìí wọ́n máa tilẹ̀kùn mọ́ mi. orí òkè la wà ẹ má sọ̀rọ̀ tí ò dáa. mi ni ẹ ọ̀ torí wọn ò pè ṣó ti yẹ̀yìn wọ́n ní kan wà níbí ẹ jẹ́ kí n gba kí lọ́wọ́ wọn máa lọ. wá ibo ló sọ pé wà. kí ẹ rí i pé mò ń gbàdúrà ni kí ló dé yọ ayé mi lẹ́nu. níwọ wọn ní Ọlọ́run wọ gbéraga lókèrè rèrè nítorí ó gbàdúrà sọ lọ́hùn dídé wọn mú mi lọ sẹ́. ẹ̀mí mímọ́. mo fẹ́ yìí. Sàámú kí ló ṣe ikọ̀ ló ṣe ni pé mò ń gbàdúrà lọ́wọ́ ni. mélòó lọ́lọ́mọ mẹ́ta fi ju ẹ̀ lọ ó ti jẹ́rìí ságbára Ọlọ́run ìwọ tó yẹ kó sọ fún pásítọ̀ kò jẹ́ kó lọ sódò kó lọ wẹ̀ kó wẹ̀ ń tó ṣí ẹ̀ dànù olóṣì ǹdẹ wàá mú mi lọ síbẹ̀ wàá mú mi lọ síbẹ̀. Bọ́lá Sàámú. wọ́n mi ní iṣọ́ bí tó wà dàmí mọ́ bẹ́ẹ̀ dà o. ẹ wo owó ọdún ni ẹ máa lọ.
ó bàǹbà tírí bàǹbà ọlọ́run ayọ̀ alágbádá àná alágbàlá ògo ọba tó ti wà kàyé tó wà òun ló máa wà nígbà tí kò ní sí mọ́ kábíyèsí ẹ̀rí pé mo mọ̀ ni mo gbàgbọ́ wípé ẹ̀yin lẹ fẹ́ ti ẹnu àbílẹ̀ ti ẹnu wòlíì sọ bẹ́ẹ̀ bá mi sọ̀rọ̀ wòlíì sọ bẹ́ẹ̀ kéré ní age he is very little in age but bó ṣe little ní age tó mo ká ọ̀rọ̀ ẹ̀ kù mi ò dá ọ̀rọ̀ ẹ̀ lọ ó ní pé kí n wà ní sèrà kí n má bínú ọlọ́run ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ ẹni tí ọdún yìí máa fi parí ẹni kí n wà kí n má bínú rárá kí n máa fi wọ ọkọ̀ kí n máa fi bẹ ìwọ náà pé ohun tí mo fẹ́ kó ṣe fún mi ìlẹ̀ sí ẹ gbogbo àwọn èèyàn ló fi January àti December wọ́n dẹ̀ fi ń yọ̀ mí wọ́n fi January àti December yọ̀ mí ọlọ́run ní next year ohun tí mo fẹ́ rí ọlọ́run mo fẹ́ mansion mo fẹ́ kí n ní rúùmù 5 lókè kí n ní rúùmù 5 sálẹ̀ mo fẹ́ swimming pool mo fẹ́ golf court mo fẹ́ basket court mo fẹ́ football pitch mo fẹ́ ẹṣin mo fẹ́ kí màálù wà nínú ilé mi kan máa jà irú tó wà lọ́dọ̀ Wàsíù Àyìndé níjẹ̀bú irú ẹ̀ ni mo fẹ́ mo lè fẹ́ kó tóbi jù bẹ́ẹ̀ lọ ọlọ́ọ̀ ṣe fún mi dọ̀tún ọlọ́ọ̀ fún mi láwọn ọmọge tó fine tí wọ́n máa ṣiṣẹ́ nínú ilé mi ni mi ìfẹ́ ní kankan bá wọn ṣe àmọ́ kó wá fún mi l'original wife tán responsible gangan obìnrin 4 kan wà lọ́dọ̀ mi mi ìdẹ̀fẹ́ kí kankan nu wọn bára wọn jà èmi dẹ̀ wọ́n máa fi wọ́n ṣe àkọ́ ọlọ́run tí kan bá fọ́ọ̀bù nu wọn máa bọ́ sọ́dọ̀ kejì tí kan bá fọ́ọ̀bù máa bọ́ sọ́dọ̀ kejì wọn dẹ̀ gbọ́dọ̀ bínú rárá ọlọ́run jọ torí tóbìnrin bá tó méjì péré tí wọ́n bá bínú wọ́n máa fòrò ọkùnrin yẹn ní ayé ò ní balance but mo fẹ́ kí tèmi tó 4 kó dẹ̀ bá mi control ẹ̀kan má bínú tòbí ọlọ́run jọ ṣé bẹ́ẹ̀ fún mi àwọn ètò interest mi jù tí wọ́n lè sọ bẹ́ẹ̀ sọ ni wípé ọlọ́run máa mí sí mi ọlọ́run ṣe mí sí mi mo fẹ́ kó mí sí mi ọlọ́run tani. bọ̀dá Sàámú ṣé lórí burúkú ní ìmọ̀dá yìí ṣé pé ẹlẹ́sọ́ nílé wọn bẹ̀ ṣe wà yìí bọ̀dá Sàámú ẹ̀rẹ̀ ìmájọ́ ní di èèyàn àlejò wámi lẹ́yìn bọ̀dá Sàámú ẹ̀jẹ̀ lórí láyà ẹ̀jẹ̀ lanu ní má gbárí ẹ̀rẹ̀ sọ pé mi ò sí ilé ìwọ nínú ọlọ́ọ̀mọlẹ́ rán bọ̀dá Sàámú ṣáyé wúlò ní ṣájà wẹ̀rẹ̀ ni ṣáyé burú ni ṣájà wẹ̀rẹ̀ ni ẹ mọ́ṣẹ́ wọ̀ mí ẹ mọ́ṣẹ́ kẹ́kọ̀ọ́ ni máa ṣe lọ yìí tó ẹ mọ́ṣẹ́ wọ̀ bí ọ̀jẹ̀ bọ̀dá Sàámú lọ sí ilé ìgbàgbé náà ọmọdé òpó ní àgbàjà yìí wọ́n ní àlejò wá mi wálé wọ́n sọ wípé bọ̀dá Sàámú wọ́n ló sọ fún ẹni ẹ̀kọ́ ní òsì lẹ́kọ́ mo ti travel like ṣé àwọn ọlọ́run mi gbé sàdúró lọ́rọ́ mi lẹ́rọ̀ mi gbúrò lágbàjà yìí. pélébé máa ní sùúrù gbogbo ariwo tó ń pa yìí ò ní ìdẹ ṣé bí mo wà ń bẹ̀ ń gbà tẹni tó wá béèrè ẹ̀ tó wá ìfẹ́ mi tiẹ̀ ń jáde lọ́gán ni bọ̀dá Gani lọ́wọ́ à ń ta àwọn lẹni yẹn ń béèrè lọ́wọ́ ẹ̀ pé pẹlẹbẹ ń kọ́ bọ̀dá Gani lè sọ pé ó sí around o wọn tiẹ̀ sọ pé ó travel wọn sọ pé kí wọ́n kàn sọ pé ó sí around ni kí ló dé tó wá accuse bọ̀dá Sàámú wrongly kó make sense náà báwo ló ń ṣe báwo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo. nǹkan tẹ́ ń sọ ni pé bọ̀dá Gani ló sọ fẹ́ ni ẹ pé mi ò sí around. bọ̀dá Gani ló sọ bẹ́ẹ̀ jàre. Síbẹ̀síbẹ̀ lọ bọ̀dá Sàámú náà lè sọ mo mọ̀ wọ́n jágbe lẹ́dà. ẹ wọ kúrò lọ́dọ̀ fún mi wọ́n lè sọ mo mọ̀ wọ́n dáadáa gbọ́yà làwọn náà wẹ̀rẹ̀ ni wọ́n. Ọlọ́run ó dẹ̀ wò nínú àmì ọlọ́dọ̀ torí ọlọ́run fún mi ní 20 minutes kí n fi bínú ọlọ́run ó dẹ̀ yọ̀ǹda 20 minutes fún mi ní ìdọ́kùnkọ̀dún ìparí tó ní kí n má bínú kí n fi bínú màdé sọ padà ní next year tí ó bá jẹ́ ìkìlọ̀ tí wọ́n ti ṣe fún mi ṣé olórí burú ṣọ́bọ̀ ìyàwó adúwájú mi ẹ máa bá mi sọ báyìí torí ọlọ́run mi ti ní yọ lẹ́yìn ọlọ́run ẹjọ́ ẹ yá mi ní 20 minutes inú ọdún yìí màá sọ padà next year kí n kò fi jà ọlọ́run wàá wọ lábí mi ò ṣe bínú kó dá mi lóhùn níjọ gbogbo tí mo béèrè lọ́wọ́ ẹ̀ times 2 ni kò ṣe fún mi ọlọ́run. ọlọ́run tó tóbi dájìbà. arákùnrin dúró. òfin sẹ́nu kí ló ṣẹlẹ̀. arákùnrin gbà. gbà kí ni ẹ má bàbí dárú àpárá mi
gbogbo òṣì àti ìlànà tẹ́ bá káàkiri ní community ẹ má bàa dọ́dọ̀ mi o wọṣọ gẹ̀lẹ́jẹ̀ oṣù gbé kiri sórí òsán gbé kí n gbà ẹ bọ òṣì tẹ́ gbé káàkiri kébì gbà ọdẹ ìṣí mi lè gbà lọ́wọ́ ẹ gbé padà lọ ẹni tó rán ẹṣẹ́ gbé padà lọ bá. gbà kí ni. ó ti pẹ́ tó ti ń béèrè kíní lọ́wọ́ mi gbà lọ́wọ́ mi. èmi ń béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ibo ni mo ti bá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ mo ní mi ò fẹ́ kankan lọ́wọ́ ẹ̀ gbé padà máa fi kíni máa fi tọ́ yín lórí o. yé mo dáràn ayé mi ara ń fún mi náà bọ́lọ́gbà yé ẹjọ́. arákùnrin. kí ló ṣẹlẹ̀ arábìnrin kí ló ṣẹlẹ̀ jọ. ohun tó ti ń béèrè lọ́wọ́ mi ti pẹ́ ni ìwọ ló ní gbà á. mi ò mọ yẹn rí ẹ̀ mọ̀ mi rí yẹ́lò sí nínú aṣọ tí mo láìkì láyé mi ẹ jọ dúró lọ mi ò fẹ́ ní ẹ máa gbé lọ mi fẹ́ ẹsẹ̀. ìwọ ló ní kò gbà. mo tún ti ṣírí láyé mi kí ni túbọ̀ eléyìí lórúkọ mẹ́ mo tún ti ṣírí yé ayé mi mo dá òtún lọ kí ni léyìí nǹkan tí mo wọ ìṣe ṣúgà lélẹ́yìí àbíyọ̀. pépà wà nù. kiri. Kí kọ́? Pásítọ̀ sọ bẹ́ẹ̀ sọ pé Ọlọ́run máa mí sí mi ṣé bọ́lọ́run ti fẹ́ mí sí mi ni tèmi rò pàǹgẹ́lì kan máa yọ sí mi ó máa la inú mi ara ẹ̀ àwa mí àlà ni mo là ṣọ́lọ́run ti mí sí mi nìyẹn ni. kí mo rí lójú àlàyé. Hallelujah, hallelujah, hallelujah. Daddy. Yes. Ẹ wo, ṣẹ́gá láti mo látẹ túmọ̀ fún yìí. Daddy, pẹ̀lú ìtumọ̀ tẹ sọ yìí tó bá lè rí bẹ́ẹ̀. Máa jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé Ọlọ́run sọ bẹ́ẹ̀ ń ṣe bẹ́ẹ̀. Máa má ròyìn ìjọ Ọlọ́run sọ bẹ́ẹ̀ o. Daddy tó bá lè rí bẹ́ẹ̀. Àǹtí, ẹ má doubt pé Ọlọ́run sọ bẹ́ẹ̀. Ohun tí Ọlọ́run bá sọ dandan ni kó rí bẹ́ẹ̀. Bí Ọlọ́run dẹ̀ ṣe sọ yẹn ẹ máa rí ìyanu Ọlọ́run ẹ rí ọwọ́ Ọlọ́run. Time up. Ibafo. Kí ló ń bẹ lọ́n fún? Bọ́dà Sàámú ṣe bíbí lè bá mi ẹ jẹ́ kí mi àti dáàdì ṣetán tí bá dẹ̀ ṣetán máa lọ. Ibafo. Time up kúrò mo fẹ́ rí pásítọ̀. Bọ́dà Sàámú kí ló tẹ máa ń ní mi lára ní gbogbo ìgbẹ́ mọ́ bínú. Ibafo. Jọ máa lọ ní ìfẹ́ bínú àwọn náà sọ bẹ́ẹ̀ wọ́n lọ́lọ́run sọ bẹ́ẹ̀ kí n má bínú àìmọye ẹ̀gbin tójú mi ti rí lẹ́nu ọjọ́ mẹ́ta mi bínú jọ máa lọ. Dádì èyí tí bọ̀dà Sàámú ti dọ̀bálẹ̀ fún mi ẹ jẹ́ kí n máa lọ ẹ túbọ̀ máa fàdúrà ràn mí lọ́wọ́ sá. mo máa gba àdọ̀bálẹ̀ mi padà kò jẹ́ kúrò ń bínú. èmi náà pè yín bọ̀dà Sàámú. ṣe rí i pé mi kì í bínú mọ́. bóyá máa ṣe jẹ́jẹ́. mo ń ṣe jẹ́jẹ́ rí i pé mo dọ̀bálẹ̀ fún Báfo lówó máa ìfikúnlẹ̀ fún mi o dọ̀ǹdì tù ṣàǹkà ẹni pé tí ọdún máa fi parí ni kí n má bínú ẹ sọ fún mi pé títí ayé on the first má bẹ̀rẹ̀ sí ní bínú padà ni. ó máa pè títí ayé kẹ má bínú. ẹ má fi mí sínú ìgbèkùn títí láéláé ni mi lè má bínú mi lè má bínú àwọn èèyàn ò lè má bíyàn mú mo dẹ̀ má retaliate ẹ sà Ọlọ́run ti mí sí mi. Ọlọ́run ti mí sí yín Olúwa ṣeun. ẹ rí i pé mo ti sanra sí i. ọ̀nà owó lọ́lọ́run gbà fi mí sí yín. mo ti sanra sí i ó yẹ kẹ́ ẹ ti rí lára mi. ẹ sanra sí i. bẹ́ẹ̀ ni sà. ṣé sísanra ni ìmísí. rẹ kẹ́ mi ni ara mi change mi ìgbà tí màá fi jí tán pátápátá mo kàn rí pé ẹ̀kẹ́ mi wú lẹ́gbẹ̀ẹ́ kan ní àti kejì. rárá ìmísí yàtọ̀ sí sísanra. bóyá nǹkan tí mo dé rí ni kò lè fà. ẹ sà ó lálàá kan mo rí ọmọbìnrin kan mo lè rántí clearly ọmọbìnrin yẹn wọṣọ yẹ́lò ó gbé èké kan dání èké white ó ní kí n gbà ó lè mímú ni mi ò fẹ́
ó ní kí n gbà èmi mo ní mi ò fẹ́ ó ṣàfi tipátipá ó fi gbéke yẹn fún mi. ẹ̀dẹ̀ gbà. ó gbéke yẹn sílẹ̀ bí iyọ̀ àbí ṣúgà olówà nínú ẹ̀ pépà kan wà nínú ẹ̀ mo wá yọ pépà yẹn jáde wọ́n wá kọ nǹkan kan sínú pépà yẹn. ìgbà tí màá wá wo nǹkan tí wọ́n kọ sínú pépà yẹn ó jẹ́ àánú náà kọ sínú pépà kó wá yé mi mo àwọn pé ṣé kí n padà lọ sùn. àánú ni wọ́n kọ. àánú ni. bẹ́ẹ̀ Sàámú congratulations. rárá sà congratulations. ẹ máa gbọ́ sà ṣé kó tó di pé mo sùn. mo ti bí Ọlọ́run mo sọ fọ́lọ́run pé mansion ni mo fẹ́ yàrá 5 lókè yàrá 5 sálẹ̀ mo ní mo fẹ́ football court mo ní mo fẹ́ basketball court mo ní mo fẹ́ swimming pool mo sọ oríṣiríṣi nǹkan fọ́lọ́run bàbá tí màá fi lálà àánú ni mo rí inú pépà. àánú lè rí bẹ̀rẹ̀ Sàámú ẹ kú oríire ṣé ẹ rí bí mo ṣe ń bọ̀ yín lọ́wọ́ tí mò ń kí yín kú oríire yìí bí gbogbo ayé ṣe máa kí yín kú oríire tí ọdún yìí máa fi parí nìyẹn. àmín. bẹ́ẹ̀ náà ṣe máa kí yín kú oríire ọdún tó ń bọ̀ tó máa fi parí. àmín. bẹ́ẹ̀ ni gbogbo orílẹ̀-èdè ṣe máa kí yín kú oríire títí gbogbo ọjọ́ ayé yín. àmín àtẹ̀yìn náà àmín àti gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ mi pátápátá wọn máa kí wa kú oríire. àmín. ẹ̀gbọ́n tí Bíbélì sọ ni Ọlọ́run ló sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ó lè mi yóò ṣàánú fáwọn tèmi yóò ṣàánú fún. so ó ti wá hàn gbangba wípé lára líìsì àwọn tí Ọlọ́run fẹ́ ṣàánú fún ẹ ti wà lára wọn. àmín lórúkọ Jésù. ṣé rí pé oríire ńlá ni. oríire ńlá ni. mo kí yín kú oríire. bùrẹ́ Sàámú ohunkóhun tó lè wù kéèyàn jẹ́ láyé yìí àánú lèèyàn nílò. téèyàn bá fẹ́ jẹ́ ènìyàn àfi kó rí àánú gbà. so Ọlọ́run ti wá fi hàn yín ó ti mí sí yín ohun tẹ́ ẹ nílò tẹ́ máa fi jẹ́ èèyàn nínú ọdún tó ń bọ̀ yìí ohun tẹ́ máa fi jẹ́ èèyàn lọ́jọ́ ayé yín gbogbo. èèyàn tó ń wá contract tó bá ti fi lè rí àánú ìgbà yẹn náà ló máa bọ́ sí i. ṣé ẹ wá rí o bùrẹ́ Sàámú ní ìtókù kí ọdún yìí ó parí àánú ló kù tẹ́ máa béèrè fún. ẹni tó fẹ́ lọ́kọ àánú ló nílò ẹni tó fẹ́ bímọ àánú ló nílò ẹni tó fẹ́ láya àánú ló nílò entertainment world àánú la. tí ò bá sáànú kò sí nǹkan kan kò sí nǹkan kan àánú Ọlọ́run dẹ̀ máa ń ṣògo lórí ìdájọ́. àwọn tó ti wá lówó nǹkan tó ti lówó tó jẹ́ bí bílíọ̀nìà ni wọ́n mílíọ̀nìà ni wọ́n àwọn yẹn ò. àwọn tó ti ní owó yẹn wọ́n nílò àánú o. lọ́nà wo. tí ò bá sí àánú owó yẹn lè lọ. wọ́n nílò àánú Ọlọ́run láti tún fi protect nǹkan tó ní. bẹ́ẹ̀ni ẹni tí ò tiẹ̀ wà ní rárá òun náà tún nílò àánú Ọlọ́run òun náà tiẹ̀ lè máa rí jájẹ́. bẹ́ẹ̀ni bùrẹ́ Sàámú ẹ wà ní prayer point méjì mọ́ báyìí o. December 31st ọjọ́ crossover night ẹ rí i dájú wípé ẹ fi àánú ara yín béèrè àánú lọ́wọ́ Ọlọ́run. tẹ́ bá wá béèrè àánú ẹ sọ fún Olúwa wípé kọ́lọ́run bá yín fi àánú kó fi rìnrìn àjò ọdún yẹn fún yín. Olúwa o. yes. kí Ọlọ́run fi àánú. yes. kí ó fi ojú rere àánú ẹ̀. yes. kó fi bá mi rìnrìn ọdún tó ń bọ̀ já. bẹ́ẹ̀ ni tí ẹ bá ti rí àánú Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ ọdún àánú yẹn ló máa ràn yín lọ́wọ́ di òpin ọdún. àmín lórúkọ Jésù. Sàámú Alájọ.